ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akìyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ọlọ́pàá mẹ́fà wọ gàù látara pé ó ṣe ìkọlù sáràlú nípínlẹ̀ Imo ẹni alókìní lẹ́yìn ó fẹ̀gún sọ́wọ́ ẹni alóyún ni lójú ọmọ fata sẹ́nu òṣìṣẹ́ aláàbò ọlọ́pàá wọ́n ti wọ gàù báyìí o nípínlẹ̀ Imo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo wọ́n ní àwọn ti mú àwọn ọlọ́pàá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí fọ́nrán fídíò kan tó ṣe àfihàn wọn lẹ́yìn tó sì tú àṣírí wọn níbi tí wọ́n ti ṣe ìkọlù burúkú sí arákùnrin kan ní ìjọba ìbílẹ̀ Ìkẹdùrú nípínlẹ̀ ọ̀hún o bẹ́ẹ̀ ni ìdájọ́ tó ń ti ìwádìí ó sì ti bẹ̀rẹ̀ lórí wọn lójú ọ̀gán ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó ṣẹlẹ̀ lágbègbè Ndúbùkwe Usuọgbà lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o lẹ́yìn tí fọ́nrán fídíò wọn tó sì gbére ẹ̀rọ ayélujára ní fọ́nrán fídíò eléyìí tó tó àṣírí wọn o fọ́nrán fídíò ọ̀hún ló ṣàfihàn àwọn ọlọ́pàá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ́wọ́ nínú ìṣekọlù sí arákùnrin náà àwọn ọlọ́pàá márùn-ún ni wọ́n rí tí wọ́n na arákùnrin ọ̀hún lálùbami pẹ̀lú ẹgbà lọ́wọ́ nígbà tí òṣìṣẹ́ ọlọ́pàá kejì tóun sì mú arákùnrin ọ̀hún tó mú un lọ́wọ́ lẹ́sẹ̀ ipe ọyẹ máa kó lẹ́gbàá. lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Imo DSP Henry Okoye ó ti jẹ́ kó di mímọ̀ o ipe gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi náà ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí wọn lójú ọ̀gán iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé síwájú sí pé gbogbo àwọn ọlọ́pàá ọ̀hún eléyìí tí wọ́n lọ́wọ́ ní inú ẹ̀ ni wọ́n ti wà ní galagala ọlọ́pàá báyìí àwọn ọlọ́pàá ọ̀hún ni Inspector Ugochukwu Ibe Inspector Nwachi Chimese Sergeant Ngwansu Austin Corporal Michael Obi Corporal Ebuka Onwegbu àti Corporal Amos Sani àtẹ̀jáde eléyìí tó jáde láti ọwọ́ kọmíṣánná ọlọ́pàá CP Audu Boso ó ti pàṣẹ o ìpè kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lójú ọ̀gán lórí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe ìkọlù sáràlú lórí ìwádìí ọ̀hún kọmíṣánná ọlọ́pàá ó jẹ́ kó di mímọ̀ o ìpè àwọn mẹ́fà eléyìí tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi ọ̀hún wọn ò gbọ́dọ̀ tí ì kó wọn kúrò nínú gala àwọn ọlọ́pàá kọmíṣánná ọlọ́pàá wá bẹ̀ àwọn aráàlú o ipe kí wọ́n fọwọ́ wọnú lórí ìṣẹ̀lẹ̀ láabi tó ń wáyé láti ọwọ́ àwọn ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Imo Audu Garuba Boso ó jẹ́ kó di mímọ̀ o ipe gbogbo àwọn ọlọ́pàá eléyìí tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi náà ni wọn ò ní lọ láì fi mú kàtà òfin ó wá rọ àwọn aráàlú láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọlọ́pàá torí pé ọ̀rẹ́ aráàlú òun làwọn ọlọ́pàá ò jákèjádò ilẹ̀ Nàìjíríà àti lágbàáyé gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n lu arákùnrin náà lálùbami ni wọ́n ti wà ní àhámọ́ ọlọ́pàá báyìí lẹ́yìn tí wọ́n sì fi mú winá òfin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí eléyìí táwọn bá ṣe lórí wọn. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yẹn sábàlá àríwú sí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣé ní pọ́ńsẹ̀ ń gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.